mo dúpẹ́ Onítìrí Abiola. Èmi Ọmọlúkà ń sọ eléyìí dájúdájú, mo dẹ̀ ń sọ kí gbogbo àgbáyé gbọ́ lé ní pé ẹ ràn ìrìn àjò Yorùbá nation lọ́wọ́. Ẹ ràn ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ màmá. Bóyá lóòótọ́ lẹ tiẹ̀ gbóòótọ́ dání. Ṣùgbọ́n Ọlọ́run ọba, àdúrà kan wà tó ṣe kókó tí ìran Yorùbá máa ń gbà. Wọ́n ní kó rí inú wa kó má bà tòde wa jẹ́. Èèyàn ò lè ní agbára kó o tó Ọlọ́run. Èèyàn ò lè tóbi kó fi ra ẹ̀wé Ọlọ́run. Ọlọ́run bó ṣe tó, bó ṣe wà powerful tó, bó ṣe tó tẹ́ àti ẹ̀yìn tá a lè júwe bó ṣe tóbi tó. Wọ́n ló máa ń dáríjì ènìyàn. Pé tá bá máa sọ̀rọ̀ tá ìsọ̀rọ̀, ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ ló bá yín sọ̀rọ̀. Èmi ò tí ì understand irú ẹ̀mí mímọ́ tó ń bá ẹ̀yin sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹ̀mí mímọ́ tó wà nínú Bíbélì tí a kà nípa ẹ̀, olùtùnú ni wọ́n pè é. Kò ní kórìíra, kò dẹ̀ ní jà, kò ní bínú. Màmá, èmi ò mọ̀, mi ò lè sọ precisely bóyá lóòótọ́ lẹ wá ṣiṣẹ́ Yorùbá nation or not. Ṣùgbọ́n tèmi sọ ni wípé iṣẹ́ tẹ́lẹ̀ ń ṣe kò ràn ìran ìjọ Yorùbá lọ́wọ́, kò ràn ìrìn àjò wa lọ́wọ́ rárá màmá. Listen, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbọ́ mi, mo ti sọ I am not ready for message or for comment. Ẹni tó bá wọ anybody ẹ̀kọ́. Listen to me. Nígbà tí èmi ni ìyá Onítìrí pé inú mi dẹ̀ dùn pé ó sọ fọ́pọ̀lọpọ̀ nínú yín, mi ò regret. Ṣùgbọ́n nígbà míì tí n bá ronú lọ́bẹ̀, omijé a máa jábọ́ lójú mi. Ìyá pè mí, ó lọ́mọ Lúkà, ó ní mo fẹ́ràn bó ṣe ń sọ̀rọ̀. Àbúrò wọn kan ló connect mi pẹ̀lú wọn o. Inú mi dẹ̀ dùn, mo welcome màmá, mo ní màmá, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí o, bàbá Akíntóyè lèmi á introduce yín sí. Ẹ bá bàbá ṣiṣẹ́ papọ̀. Màmá, ẹ̀mí mímọ́ yẹn kò sọ fún yín gbà yẹn pé kẹ́ má lọ ọ̀dọ̀ bàbá Akíntóyè o. Màmá, ẹ lọ. Bóyá ó ní àwọn information kan tàbí méjì tẹ́ fẹ́ gbà. Nobody knows. But mo fẹ́ sọ fún yín lónìí. After some activities tẹ́ ti ṣe tí èmi ò mọ̀, tí mo bá ti introduce àwọn tí mo introduce, èmi ń yọ break tèmi, mo ń kúrò ń bẹ̀ nìyẹn, mi ò ń kí mú sí, mi ò ń prognose kò kàn mí mọ́. Mo ti mú yín mọ́ra, ẹ̀ máa bá ṣe ti yín lọ. Ẹ jẹ́ kí mi máa messenger ní mi, ẹ̀ máa rán mi ń lọ. Ẹ listen kẹ́ gbọ́ mi, ẹ̀yin tẹ́ bá fẹ́ blame mi, ẹ blame mi. Mi ò expect kí gbogbo wa ronú bákan náà, mi expect ká kọrí síbi kan náà, no. Ojú tí oníkálukú fi máa wo ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. After that, ẹgbẹ́ petition dé. Tẹ́ ẹ bá mọ̀ màmá, ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ò bá mọ̀, mo fẹ́ sọ reality kan fún yín lẹ́ni. Kó tó di pé màmá bẹ̀rẹ̀ petition, mo fi gbogbo ohun tí mo máa jẹ́ ní ayé mo fi búra fún yín tí mo bá parọ́, tí mo fẹ́ sọ fún yín tí mo bá parọ́ ẹ̀. Kí ṣẹ̀dá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kó fìyà jẹ mí. Bàbá Akíntóyè fúnra wọn, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pinnu bó ṣe fẹ́ ṣe petition kó tó di pé màmá Onítìrí dé. Ẹni tí wọ́n pè ìgbà tó béèrè lọ́wọ́ ọmọ Lúkà ta ló lè ṣe petition yìí, ta ló lè bá wa ṣe. Ẹni tí mo dárúkọ fún wọn, ó wà ní Dubai, ó wà láyé, ó wà láàyè lénìí. Mo dẹ̀ recommend ẹ, mo lẹ́ni ilé ṣe petition yẹn sà, ẹ jẹ́ kó bá wa ṣe. And this very person, ó dẹ̀ dìde, ó ń bá iṣẹ́ yẹn lọ. But mi ò mọ reason tí ò jẹ́ kí iṣẹ́ yẹn tètè jáde. Bàbá ti ń sọ, but àwa èèyàn á tètè fúnra sí, torí pé kí ni tiwa ò kí kúkú ń jọ wá lójú ń gbà mí. But nígbà tí mo introduce wọn sí bàbá, tí mo introduce màmá sí bàbá, màmá wá sọ pé àwọn fẹ́ ṣe petition, and immediately bàbá stop petition tó ní kí Lamid kó ṣe. Bàbá stop wẹ̀ pé ẹ jẹ́ ká support eléyìí tí ọmọ mi Modúpẹ́ tó gbé wáyé.
And we all supported you, Mama. A support yín. Gbogbo wa la mọ̀ bọ́rọ̀ petition ṣe lọ. A nílò àti máa fẹ̀dí ara wa. A ṣe kò sí kankan nínú Yorùbá world media tí ó promote petition yẹn. Àwa mọ inú oko tá lọ ń pariwo fún yàn. Àmọ́ iye ọjà tá wọ̀. Tẹ́ bá sọ pé rọ́lá pa wẹ́, ó kù mí, ó kù Ọlọ́run. Lẹ́yìn tá ṣetán, ẹ̀yin ọmọ Yorùbá, immediately tá parí petition yẹn ni ìyá Onítìrí stop àti gbé call mi. Èmi ọmọ Lúkà, mo sọ tèmi ni o. Immediately ni ìyá stop àti gbé call mi, tí ò gbé call mi mọ́. Mo fẹ́ kẹ́ listen. Mi ò ní tú désàlẹ̀. Àwọn àṣírí kan wà mi ò ní sọ torí pé àwọn nǹkan tó ti bá mi sọ. Kì í ṣe pé àti sọ ló ń bà mí lẹ́rù, ṣùgbọ́n mò ń ro damages tó lè cause fún ìrìnàjò yìí torí mo sì gbàgbọ́ nínú ẹ̀. Inú mi kàn ń bàjẹ́ ni tí mo bá sọ pé ó sún mi, ó tọ́ ni. Ọmọdé ni mí, kí lọ́jọ́ orí mi. To cut the whole story short, Mama stop àti gbé call mi immediately after petition. Kò dẹ̀ bí mi nínú. Torí ìgbà tí Màmá dé ó láwọn kan tí mo introduce wọn sí. Àwọn ìyá mi kan tí mo pè ní ìyá tí mo fi ṣe ìyá. Ó tún ní ó ní group tó jẹ́ mo introduce Màmá, mo mú Màmá lọ bá wọn. Inú mi dẹ̀ dùn láti tí mi ò bá ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú wọn, mi ò ní mú ìyá dọ̀dọ̀ wọn. To cut the whole story short, not to ẹ jẹ́ kí n rárá máa mú nípele fún yín o. Mo ti sọ àwọn míì wà tó yẹ kí n sọ mi ní sọ. Màmá, gbogbo àlàyé tí mò ń ṣe yìí mi ò sọ torí pé bóyá ó ní ntẹ́ bá wá tàbí ó ní ntẹ́ fẹ́ wá sí rárá. Mo ń sọ eléyìí wípé àdúrà Yorùbá tó sọ wípé Ọlọ́run má jẹ́ kó rí inú wa kó bà tòde wa jẹ́, àdúrà tó yẹ kí gbogbo èèyàn máa gbà ni. Ó wá di ọjọ́ kan gbà tí wàhálà yìí lágbára tó ní ogun. Mo mọ̀ nípa òtítọ́ ni ẹ̀ kì í pe bàbá direct. Mo mọ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn ọmọ Yorùbá, Màmá ò pe bàbá direct òtítọ́ ni. Ó lẹ́ni tí Màmá máa ń pe bàbá true ẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀, oh God, bó ṣe ń ṣiṣẹ́ yẹn lọ, Màmá náà stop àti bá bàbá sọ̀rọ̀. Like joke, ó wá ń di wàhálà. Ó di wàhálà. Ọjọ́ kan mo wá pè, mi ò rí Màmá bá sọ̀rọ̀, ìyá ò gbé call mi. Mo wá send the message sí ìkan nínú àwọn màmá tí mo mú Màmá mọ̀. Ẹ máa gbàlàyé mi. Ìkan nínú àwọn màmá wa wọ̀nyẹn, mo dẹ̀ sí sọ ẹ́dà wọn wò bí wọn wò mí dọ̀la. Mi ò ní ìkùnsínú sí wọn, mi ò dẹ̀ bá wọn jà. Ọmọ ní tí mo fẹ́ bá Màmá sọ. To cut the whole story short, wọ́n wá connect Màmá, wọ́n pè ya, wọ́n wá gbé mi wọlé. Inú mi dùn, mo pariwo hallelujah pé mọ́mì èmi náà kíní kan, mo kí wọn. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀. Mo wá bẹ̀ Màmá, ìyá mi, ọgbọ́n lèèyàn fi ń ja ìjà òmìnira yìí. Ẹ fọgbọ́n ṣe é. Ẹ torí tí Ọlọ́run ẹrù ń tẹ́ gbé kalẹ̀. Ẹ má jẹ́ kí aáwọ̀ kó ṣẹlẹ̀. Ẹ bá bàbá sọ̀rọ̀, ẹ pé bàbá yín. Ẹ pé bàbá yín náà ni wọ́n. Ẹ lè fọjọ́ orí yín wé ti bàbá. Ìyá dé láyé ó ní kò sí tó jọ, ó láwọn ò lè bá bàbá sọ̀rọ̀. Mo fẹ́ sọ ìdí ẹ̀yin ẹ̀kan rí tí tẹ́yìn mi bá fẹ́ sọ ẹ̀yin ọ̀dọ̀ Màmá ló yẹ kí n wà. Mo ti sọ láti bẹ̀rẹ̀. Tí Banji Akintoye tó bá kù díẹ̀ máa sọ fún mo máa fún jẹ ní tiẹ̀. Tẹ́ ẹ̀ mọ̀ lẹ́ni máa fún ní tiẹ̀ lẹ́ni. Kò sí ẹni tí mo pledge ní loyalty fún ní Yorùbá nation. Ìtọ́ dùn mí tí mo fi sọ̀rọ̀ ní wípé níbi tó wá bàjẹ́ dé yìí, Onítìrí ló jẹ́ kó bàjẹ́ débẹ̀.
pẹ̀lú ìwà tó gbé dání. Ó wá dé level kan mo sọ mo ní màmá tí Ọlọ́run bá ń jà fún yàn ṣó yẹ kí èèyàn gbogbo tí mo sọ ẹ jẹ́ kí ìyàwó fídíò mi kó sọ fún mi pé irọ́ ló pa Ọmọlúkà kájọ fi gbogbo ń ta ní láyé àti ọ̀run àti ẹ̀mí mímọ́ tí yàpá tó máa sọ pé ó gbàgbọ́ inú ẹ̀ tó ń bá sọ̀rọ̀ ká fi búra níwájú Ọlọ́run. Mo ní màmá tí Ọlọ́run bá ń jà fún yàn èèyàn ò nílò àti sọ fọ́lọ́run pé òun lè dá ìjàjà rárá. When God is fighting your battle fi ilẹ̀ fọ́lọ́run jẹ́ kó jà á jà kọjá bó ṣe lérò. Ọlọ́run dẹ̀ ti wá jà fún yín o. Ọlọ́run dẹ̀ ti gbọ́ àdúrà yín o màmá. Ẹ wo bọ́mọ Yorùbá ṣe fẹ́ yín. Kí lẹ tún wá. Tó bá jọ́rọ̀ àṣírí ẹ bá sọ fún bàbá rárá. Ẹ di àṣírí yín mú. Ìtọ́mọ Yorùbá ìdí bàbá sọ ni pé ọmọ mi mo dúpẹ́ ò pè mí. Ẹ̀yin náà ẹ pè bàbá. Kí àlàáfíà ṣáà jọba. Tí bàbá bá béèrè pé kí lẹ mú dání ibo lẹ bá ṣẹ́ dé ẹ sọ fún bàbá pé kán ní sùúrù pé àkókò òtítọ́ tó bá tàkókò ẹ máa sọ fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá bóyá màmá bá nǹkan mi wá tàbí kò bá wá kò pọn èmi o. Ìdúró mi ni wípé tí mo bá rí ẹni tó bá sọ pé òun ṣetán fún ìran Yorùbá èmi mo máa ń ṣí apá ṣí gbogbo ara fún mi. Ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ yìí mi ò bá yàjà o. Ìṣẹ̀dá ẹ̀ ó rí mi o ó dẹ̀ rínú mi ó rọ́pọ̀ mi. Mi ò bínú mi ò dẹ̀ jà. Ṣùgbọ́n àwọn nǹkan kan wá go on. Gbogbo àkókò tí mo sọ èmi ò sí lára àwọn tó gbé ìyàwó sórí ètò. Àwọn Yorùbá World Media bóyá náà rí nínú wọn tí ò gbé ìyàwó wọ́n gba màmá náà ní tìfẹ́tìfẹ́. Ìgbà tó wá dé àkókò kan tó wá di pé ìyá ò bá kankan nú wọn sọ̀rọ̀ mọ́. Màmá ló mọ reason. Èmi ò tiẹ̀ bínú sí yẹn. Torí ara la mọ̀ a ò mọnú. A wà lára nǹkan tí a ṣe bínú tá a ṣe kúrò nínú Yorùbá World Media. But àwọn tí òye ò bá yé wọ́n nítorí pé wọn ò fún wa nípò la ṣe bínú kúrò. Èmi Ọmọlúkà o mo fi Ọlọ́run tó ṣẹ̀dá mi mo fi ṣe ẹ̀rí fún yín. A kàn fi ọ̀rọ̀ pé yá bó ṣe gbé ẹgbẹ́ Yorùbá World Media kalẹ̀ kò ṣẹ̀yìn míì Yorùbá World Media ẹ lọ bèrè àwa mẹ́ta la create ẹ̀. Èmi bàbá àròpọ̀ ire Àtọ́láyọmí Kóìkí àwa la bẹ̀rẹ̀ Yorùbá World Media tẹ̀rí yẹn lẹ́nìí. Èmi àti bàbá àròpọ̀ ló ń sọ̀rọ̀ táwa gbé Ọláyọmí Kóìkí wọlé sínú ẹ̀ táwa mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọ sọ̀rọ̀ tó bí Yorùbá World Media tẹ̀ ń wò lẹ́ni. Mi ò mọ nǹkan tá a fi bẹ̀ yá ìyá ní kò lè jọ ó láfi tóun bá ṣe declaration tán pé tóun bá ti ṣe declaration ìgbà yẹn lòun ṣe lè pe bàbá táwọn ṣe lè sọ̀rọ̀. Màmá èmi tí mò ń sọ pé mò ń bínú sí yín mo mọ ìdí. Ó lè sọ pé tí ó bá wọ Ọmọlúkà dá yín lẹ́jọ́ o màmá o ṣùgbọ́n mò ń jẹ́ kí ẹ understand pé ìwà tẹ́ ẹ wù ìwà tó burú ju tí èṣù lọ ní ẹ jẹ́ ní ẹni tó yẹ kó jẹ olórí kó ṣe olórí. Tí ènìyàn bá ṣe àṣemáṣe òyìnbó a máa sọ òwe kan wá ní temper justice with mercy. Temper justice with mercy. That means bó ti wù kéèyàn ṣètò ẹ gbìyànjú láti rí i wípé ẹ fi ẹ̀mí human feeling tàbí kí n bu humanity ẹ fi ṣe ìdájọ́ fún irú ẹ̀dá bẹ́ẹ̀. Ẹ̀ṣẹ̀ wo ni bàbá Akíntóyè ṣẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ẹ fi takú pé láyé àti láìláì. Ó bọ́ lóṣèlú ṣe màmá sẹ́yìn òṣò lóṣèlú. Ẹ̀yin òṣò lóṣèlú màmá. Akíntóyè olóṣèlú ni. Sunday Ìgbòho tó pariwo tó jẹ́ kí gbogbo àgbà ńlá ayé mọ tó ń ṣẹlẹ̀ kò ń ṣe olóṣèlú. Bẹ́ẹ̀yàn jọ lóṣèlú ẹ má tiẹ̀ jẹ́ ká gbé yẹn wọ inú ìrìn àjò yìí. Wọ́n lọ yìí ò máa yé mi. Abẹ ìyá a fi ohun tó wà láyé àti ọ̀run a fi bẹ màmá pé màmá ìyí táwa ń bá àwọn World Media jà sí ẹ fún àwa ṣe ẹ jẹ́ káwa rí ṣe àwa home base.
ẹ jẹ́ ká mú èèyàn àti bàbá ká settle ní. ìyá kọ̀ makọ lóye kàn ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ bá ru ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ òpònú mo gbà fún yín ṣùgbọ́n makọ ní ó ń bọ̀ wá kò ní ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní dáríjì yìí Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣẹ̀. Ọlọ́run kò ní jẹ́ kẹ́ ṣẹ̀ ẹni tẹ́ máa ṣẹ̀ tí ò ní forgive yín. kò sí tí èèyàn fi ń bẹ èèyàn tá a fi bẹ màmá yẹn kọ́ tán gbogbo wa dáhùn nínú gúrùpù tí gbogbo àwa tá a jẹ́ base media tá a wà. èmi lẹ́yìn tá a jáde orúkọ tó kọ́kọ́ lẹ̀ mọ́ wa wọ́n láwa ajá onítìrí. a dẹ̀ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé àlàáfíà làwa wà fún. àwa la wà ń lé àwa náà ń lé kiri. tá a bá máa wí dà ìwé ẹ̀yìn kan ẹ̀ ló lè níwá ibà ni. láàárín ọdún kan ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe ìdílé tí mò ń gbé. ẹ̀yìn kan ṣe ń kọ èmi ò tiẹ̀ I don't have any evidence about that. ìyá ń ṣiṣẹ́ Yorùbá nation làwa ń gbọ́ bó tẹ̀ jẹ́ pé àfojú rí èmi ò rí ṣùgbọ́n ó lóun ṣiṣẹ́ Yorùbá nation good but èmi gbà wọ́n lámọ̀ràn ẹ jẹ́ kí ìfẹ́ jọba ní nǹkan kan for God's sake ọmọ Yorùbá kò sí nǹkan ìjà tá a ní àlówó àníbọn àlọ́kọ̀ àládàá nǹkan ìjà kan ṣoṣo tọ́lọ́run fi jogún fún wa òun ní ìṣọ̀kan wa. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Kílódé? DriveTv, driving you around the world.